Ilorin, Adajo tí ó kó wọn jẹ́ bí sí. Hello? Síbi tí ọ̀rọ̀ aráàlú ibi tí wọ́n fẹ́ adájọ́ ti pàṣẹ ó gbé ìdájọ́ rẹ̀ ó gbé kalẹ̀ ó ti gbé ẹjọ́ rẹ̀ kalẹ̀ ó ní kí wọ́n lọ yẹgi fún un. Absolutely. Àwọn apádà yín ló wá. You see, máa We all know that this type of case is rampant across Nigeria. As an individual and what message do you have for Nigerians, especially the youth? Well, the message I have for Nigerians is that, like we were admonished in court today after the judgment,
that every youth, both old and the aged, we need to let people know our movements, our whereabouts. So we don't just leave our home and go to a place without telling people where we are going. The security of the country is very alarming. So therefore, wherever we are going, we should just try to let one or two people to know that I'm going to so place. I will go to, after I leave there, I will go to another place. Then secondly, we should try to be with God. We should have fear of God. All the Nigerian youths, we should have fear of God. If you have fear of God, there won't be any kind of tipa money. What I mean by tipa money is that you won't be too anxious of saying you want to make it by all means. You won't go into illegality. You won't go to the extent of killing human beings to do rituals. You won't go to the extent of committing an illegal act. So all these things, if you have the fear of God, we will know that everything that comes to us, it comes from God. Whatever we run after or we purchase that it didn't get to us, we know that it is the destiny. It is God that has destined it that we won't have it. So we shouldn't be inanxious or we shouldn't be in a hurry to make it, and we shouldn't do competition with anybody. The destiny of individual is different. What you achieve this year, another person, it may take him 2 years, 3 years, 10 years before he achieves it. But there's no late coming in being a rich man or a rich woman. Whenever you reach, anytime you reach, you will also line up and be on the same seat with old rich people. They will never say you just make your money yesterday. Maybe you just make your money today. Once you make your money through a legal means, through a pure way, you will also be counted and be respected in the society instead of bringing embarrassment to yourself. So that's our advice for all the youth and even the old people in the society and in the country. Your name once again? My name is Barrister Abdulkadir Ademola Abolaji Ajasa. I'm the legal advisor to the ó lọ́mọ wọn ní ẹsẹ̀ ṣùgbọ́n àwọn akọ́lá adájọ́ bá a ṣe sọ nígbà yẹn ní táwọn á lè mọ́ rí adájọ́ lè rí ni àfi ní ẹnu àti sọ pé báyìí ló ṣe gbọdọ̀ rí nígbà náà ṣùgbọ́n lónìí pẹ̀lú ògo Ọlọ́run nígbà tí adájọ́ review gbogbo evidence wọn Ọlọ́run ní kó já sí pé báwa ti rí òun gẹ́gẹ́ bí iṣẹ́ tá a kọ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ní kí àwọn adájọ́ wa náà rí wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin látòrí ẹnì kejì tí dórí ẹnì karùn-ún kò sí nǹkan kan tó lọ́mọ wọn lẹ́sẹ̀ kò sí nǹkan kan tó kàn wọ́n wọn ò ní ipa kankan tí wọ́n kó níbi ìwà ọ̀daràn ìwà ìpànìyàn tí wọ́n torí ẹ̀gbẹ́ Ramani wá kọ́ tí wọ́n kó wọn pọ̀ mọ́ nígbà tó sì wá rí bẹ́ẹ̀ yẹn ilé ẹjọ́ tú àwọn mẹ́rẹ̀ẹ̀rin kalẹ̀ pé kí wọ́n máa lọ lálàáfíà wọ́n ti dá wọ́n lẹ̀ fún ọ̀rọ̀ náà bọ́rọ̀ tí wọ́n ṣe mọ́ ká lọ sí orí Ramani gangan kí ilé ẹjọ́ sọ nípa Ramani àti kí ni ìdájọ́ tó lọ lónìí. Gẹ́gẹ́ bí àṣà àwọn tí wọ́n bí wa wọ́n ní ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ tá a bá ní kí a máa ṣàlàyé bí ilé ẹjọ́ ṣe tó ní sísẹ̀ǹtẹ̀lé láàrin wákàtí méjì àbọ̀ á lọ wákàtí méjì àbọ̀ ní ìyá yín lórí ìgbóyè ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé tèmi àtàwọn ẹgbẹ́ mi ṣe fún wa lọ́jọ́ sí náà wípé kódà nínú experience tèmi láàrin bíi ọgbọ̀n ọdún ó dín kẹ̀kẹ́ díẹ̀ tá a ti ṣiṣẹ́ lọ́ọ̀yà yìí ẹjọ́ yìí ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí tó jẹ́ ẹjọ́ ìwà ọ̀daràn tó wúwo tó yá jù torí ìjókòó ẹlẹ́ẹ̀keje ni tòní tàbí gbàdájọ́ yìí very unusual gbogbo kéèsì abẹ̀rẹ̀ kéèsì yìí ní ìsìn tó bá kóṣù mẹ́ta kò ní tí ìjọsùn mẹ́ta lọ ìjókòó ẹlẹ́ẹ̀keje la gba judgement yìí tí ń túmọ̀ sí pé adájọ́ wa tí wọ́n ṣe ẹjọ́ náà wọ́n fi ìjẹni Ọlọ́run àti ìbẹ̀rù Ọlọ́run ṣe ẹjọ́ náà púpọ̀ tí wọn ò fi ayé kó wọ́lẹ̀ rárá wọn fi kalẹ̀ rárá kò sí nǹkan kan tẹ́nì kankan rí ọgbọ́n dá sí kẹjọ́ náà wọ́lẹ̀ láfi ríbi tá a bá a dé lónìí náà nígbà tá a délé ẹjọ́ lónìí gẹ́gẹ́ bí ìdájọ́ wọ́n rí bí evidence bí wọ́n ti máa ń ṣe nílé ẹjọ́ wọ́n sì rí ìdí rẹ̀ fi múlẹ̀ tí
kí gbogbo ẹni tí ń bẹ ń jòkó náà rí pé bí wọ́n ti rí wọ́n ti ń wí bẹ́ẹ̀ náà ló ṣe rí torí pé gbogbo aná là ń bẹ ń kóòtù nígbà tí wọ́n ń give evidence tó ń lead evidence ní kéèsì ilé ẹjọ́ rídìí rẹ̀ fi múlẹ̀ wípé Abrahamu Bello ó dáràn wọ́n ní ẹ̀sùn mẹ́rin ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní conspiracy ìgbìmọ̀ràn kan láti ṣe aburú nígbà tí wọ́n ti rí tílé ẹjọ́ ti rí pé kò sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé ó gbìmọ̀ràn pọ̀ pẹ̀lú àwọn kan láti ṣe aburú òun ló ń tó yọ àwọn mẹ́rin ìtàkọ́kọ́ kú ńbẹ̀ tí ń túmọ̀ sí wípé gbogbo tí wọ́n ló ṣe òun nìkan ló ṣe é kò sí gbìmọ̀ràn pọ̀ ńbẹ̀ pẹ̀lú ẹnìkan kan conspiracy ò lọ pàtí conspiracy ò ti lọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kó pọ̀ mọ́ wọn bọ́ ńbẹ̀ so kóòtù convict òun náà fún conspiracy ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀sùn pé ó fi ipá bá Hafsa sùn ó fi ipá bá a lò pọ̀ kó tó pa ilé ẹjọ́ rìvíw rẹ̀ wọ́n rí wípé kò sí ẹ̀rí kankan níwájú ilé ẹjọ́ tó fìdí ẹ̀ múlẹ̀ wípé tipátipá ló fi bá a sùn so kóòtù discharge rẹ̀ fún kéèsì rape ìgbà tí ò sí ẹ̀rí kankan no piece of evidence in the whole of the proceedings kò sẹ́ni kankan tó mention kankan tó jọ mọ́rọ̀ pé ó fipá bá a lò nínú gbogbo ẹ̀rí tí wọ́n fi lélẹ̀ tí ò bá sì sẹ́ẹ̀rí nílé ẹjọ́ adájọ́ ò lè dá ẹjọ́ lórí ẹ̀sùn tí ò bá sẹ́ẹ̀rí tí ó fìdí ẹ̀ múlẹ̀ náwọn ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí wọ́n bá ẹ̀yà ara èèyàn lọ́wọ́ èèyàn àbí ní sàkáání èèyàn àti ẹ̀jẹ̀ ilé ẹjọ́ rí ìdí rẹ̀ fi múlẹ̀ pẹ̀lú overwhelming evidence àti confessional statement ti accused gan ti first defendant fún ara rẹ̀ wípé ó jẹ̀bi ẹ̀sùn ìbá ẹ̀yà ara èèyàn lọ́wọ́ ẹ̀ àti ẹ̀jẹ̀ ọmọnìyàn ilé ẹjọ́ wá dá lẹ́jọ́ ẹ̀wọ̀n ọdún 10 fún ẹ̀sùn yẹn àti owó ìtanràn 100,000 naira tí ó bá wá rówó ìtanràn ń san kó tún ṣẹ̀wọ̀n oṣù 6 míì ní ìpààrọ̀ ti owó ìtanràn nì nídàájọ́ káùntì yẹn ṣe lọ́nà ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ti parí ẹ̀ òun ni ẹjọ́ ìpànìyàn ilé ẹjọ́ rí díẹ̀ fi múlẹ̀ dáadáa convincingly gbogbo ẹni tí ń bẹ ní court látara àwọn ẹ̀rí àti gbogbo ẹni tí nìkan fi kalẹ̀ àtàwọn ọ̀rọ̀ tí Abrahamu fúnra rẹ̀ fẹnu ara rẹ̀ sọ ní àgọ́ ọlọ́pàá àti ní DSS office tí wọ́n gbé gbogbo ẹ̀ síwájú ilé ẹjọ́ pé ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn pé òun ló pa Hafsa pẹ̀lú gbogbo ẹ̀rí tó wà nílẹ̀ torí ìyẹn ilé ẹjọ́ wá dá lẹ́jọ́ pé kí wọ́n lọ yẹgi fún tí ẹ̀mí ò fi bọ́ ní ọrùn rẹ̀ ilé ẹjọ́ tó pronounce sentence rẹ̀ yẹn wọ́n fún wọn l'opportunity gẹ́gẹ́ bí òfin ṣe gbà wá láyè kóun náà sọ tó bá lè rí ní lọ́ọ̀yà rẹ̀ ló kọ́kọ́ sọ̀rọ̀ ó bẹ ilé ẹjọ́ kí wọ́n wò ó ṣe torí àwọn ìdí kan tó ṣàlàyé fún ilé ẹjọ́ ní kóun náà sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ pé kí ilé ẹjọ́ wo ojú àánú ṣe òun ní ìdí àánú lẹ́yìn ìgbà tó sọ gbogbo ẹ̀ tán ilé ẹjọ́ sì wá pronounce sentence wọn wípé kí wọ́n lọ yẹgi fún Abrahamu títí tí ẹ̀ ló fi bọ́ ní ọrùn tiẹ̀ náà ilé ẹjọ́ wàá dá a mọ́ bẹ́ẹ̀ wọ́n wá wò kán wá gba gbogbo àwa táwọn wò wá káàkiri orígun mẹ́rin ayé nímọ̀ràn pàtàkì jùlọ àwa ọ̀dọ́ àti gbogbo àwa tí à ń lo social media wọ́n jẹ́ ká mọ̀ pé bí social media ṣe lóore tó pọ̀ aburú tí ń bẹ ìmọ̀ sábà wúwo ju oore bẹ̀ lọ nígbà míì nínú aburú tí ń bẹ bí social media òun ni tó lìdí sí ìdá ẹ̀mí Hafsa ní ògbodò tó sọ Abrahamu náà di ẹni tí wọ́n lọ yẹ igi fún báyìí torí ìdí èyí gbogbo apápátá ká fi orí pípé àti ìmọ̀ tá ń ṣe ká fi lo social media ní tí ó ṣe wá ní àǹfààní tí ó ṣayé láǹfààní níbẹ̀ òun ni ká lò ká má lo social media lọ́nà tí a fi da ìlú rú tá a fi ba ayé jẹ́ torí wípé social media ni Abrahamu ó wà nínú tábìlámù ń lò tó fi ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ tó sì fi ba ayé ara tiẹ̀ náà jẹ́ tó fi sọ àwọn ẹbí rẹ̀ ní orúkọ burúkú
kí Ọlọ́run kó wọlá Ànábì Muhammad kí ó má jẹ́ kí gbogbo wa ó ṣìrìn tọmọtọmọ kó má jẹ́ ká sì ṣe tọmọtọmọ Ọlọ́run kó má fi irú èyí sọ gẹ́gẹ́ ẹnìkọ̀ọ̀kan wa èmi àtàwọn akẹgbẹ́ mi náà à ń gba gbogbo anímọ̀ràn gbogbo àtàbọ̀ sórí social media táwọn sọ̀sọ̀kúsọ táwọn wúwikúwì táwọn ṣìṣekúṣe bí ọwọ́ ẹ̀dá ò bá tiẹ̀ tẹ̀ ọ́ Ọlọ́run lúgọ̀dì ọ́ inna rabbaka labil mirsad bí ọwọ́ yìí ò bá tẹ̀ ọ́ bá sí rẹ̀ bá bò lọ́wọ́ ẹ̀dá mọ́nìyàn àti èrò lè gbò níwájú Ọlọ́run bí ọ̀rọ̀ judgment náà ṣe rí ní kí n tó close ọ̀rọ̀ yẹn mo fẹ́ ṣe àdúrà àkànṣe àdúrà fún gbogbo àwọn tí wọ́n participate níbi ẹjọ́ yìí bẹ́ẹ̀ látòrí àwọn lawyer minister of justice tó prosecute látòrí attorney general Kwara state àti gbogbo àwọn akẹgbẹ́ wọn tó fi dórí àwa lawyer tá a represent family àti gbogbo ìlú náà tó fi dórí àwọn lawyer tó represent àwọn olùjẹ́jọ́ tó kù tó wọ́n discharge kódà mo fẹ́ dúpẹ́ fún lawyer tó represent Abrahaman Bello torí ìdí wípé tí ò bá sí lọ́yà kankan tó wá rẹpísẹ́ǹtì fún Abrahaman bó ṣe dúró pé òun ò ní gba lọ́yà láti bẹ̀rẹ̀ yẹn tí lọ́yà kankan ò bá jáde wá voluntarily láti wá rẹpísẹ́ǹtì on pro bono ni àní débi tá a dé lónìí so lọ́yà tó rẹpísẹ́ǹtì Abrahaman oore tó ṣe fún wa kò mọ níwọ̀n torí pé tí Abrahaman ò bá ní lọ́yà kéèsì yẹn ò ní gbó wọn so oore tó wúwo ni lọ́yà náà ṣe fún gbogbo àwa tí a ní interest pé òdodo ìdájọ́ òdodo la fẹ́ lórí kéèsì yìí Ọlọ́run kó sọ gbogbo alẹ́ sàn rí àti gbogbo àwa tá ń lọ tá ń bọ̀ tó yẹ pé òdodo la fẹ́ lórí ọ̀rọ̀ àti gbogbo ẹ̀yàn tá ń bọ̀ káàkiri ayé Ọlọ́run ò ní fi gbogbo wa sọ gangan aburú irú eléyìí gbogbo àwa tí gbogbo ẹ̀yin tí ẹ wá ń mójútó bẹ́ẹ̀ ti ń gbé ohùn wa sí afẹ́fẹ́ tí gbogbo ẹni tí ò sí tòsí fi ń rí wa gbọ́ bẹ́ẹ̀ látòrí ẹgbẹ́ tiwa Ògo Ìlọrin àti gbogbo ẹ̀yin outlet tó kù tí ẹ̀ ń gbé kámẹ́rà sí wa lójú gbogbo ìgbà tẹ́ ń gbọ́ BBC Yorùbá Emirates àti everybody Atótó arére BBC My Shake TV gbogbo wa àti individual àti kálukú náà yọ fóònù tí ẹ̀ ń cover rẹ̀ gbogbo wa pátá la dúpẹ́ fún torí pé a rí i pé common goal tí gbogbo wa ní náà ní wípé bó o ní ìdájọ́ òdodo ó ṣe wáyé lórí ọ̀rọ̀ yìí òun la fi sọra wa di monitoring expert so lórí ẹ̀ kọ́lọ̀ kó san gbogbo wa ní ẹ̀san rí àwa dúpẹ́ fún ẹ̀ka ìdájọ́ Kwara State Judiciary tí wọ́n fún wa ní enabling environment láti jẹ́ kí ẹjọ́ yìí kó lọ bó ti tọ́ àti bó ṣe yẹ kọ́lọ̀ kó mọ̀ da ìtùrú mọ́ àwọn náà ní ọwọ́. àmísà ẹ ṣeun ọ̀sà ẹ jọ kí ni ìyàtọ̀ tí a lè sọ láàrin ìdájọ́ eléyìí tó wáyé lónìí. orúkọ mi ni Fọlọ́runṣọ́ Ahmad Hussein tí gbogbo ayé máa ń pè ní Dr. Saddam Fagba. ẹjọ́ ta ni ẹ dúró fún ilé ẹjọ́. àwọn fámìlì Hafsa ọmọ tí wọ́n pa ni èmi àti àwọn akẹgbẹ́ mi dúró fún àti gbogbo aráàlú tó ní interest lórí kéèsì yìí tá à ń pè ní public interest. ṣùgbọ́n ní ìṣẹ́jú àyíyá sẹ́yìn sọ fún wa bí ìgbẹ́jọ́ ṣe lọ àti àwọn ẹ̀sùn tí wọ́n dá. wọ́n ti ṣàlàyé ẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ti kóòtù discharge àwọn mẹ́rin tó kù wípé wọn ò lẹ́jọ́ kankan jẹ́ torí pé ìkòkòrò mọ́ wọn lẹ́sẹ̀ wọ́n discharge Abrahaman náà fún conspiracy pé it was not established wọ́n sì discharge rẹ̀ fún rape pé òun náà wà established bí in possession of human parts or human blood wọ́n tún convict rẹ̀ wọ́n ní ní sentence ọdún mẹ́wàá àti fine $100,000 then 6 months imprisonment in lieu of that fine wọ́n sì convict rẹ̀ wọ́n sentence rẹ̀ to death by hanging fún homicide ní ìgbẹ́jọ́ náà ṣe lọ nìyẹn. àwọn ní àṣẹ àti ìpẹ̀jọ́ kò tẹ́mi lọ́rùn lórí ọ̀rọ̀. yes ó ní opportunity láti ìgbẹ́jọ́ kò tẹ́mi lọ́rùn torí àwa náà retí ẹ̀ ó ní àǹfààní lábẹ́ òfin Nàìjíríà láti pe ẹjọ́ even títí dé Supreme Court. ẹ ṣeun gan sa nínú tí a rí ni pé kò tó oṣù méje tí wọ́n fi ṣe ẹjọ́ yìí lẹ́yìn tó jẹ́ kó yàtọ̀ sí gbogbo àwọn ẹjọ́ eléyìí tí wọ́n ti ṣe látẹ̀yìnwá báwo ni kí lẹ̀yin rí sí eléyìí. èyí tí mo rí sí ni pé efficiency judiciary Kwara State òun ni Ọlọ́run fi hàn gbogbo ayé yẹn pàtàkì jùlọ tẹ́ bá lórí social media lẹ́nu ìgbà tọ́jọ́ ìbẹ̀rẹ̀ àwọn oníwòrò ọ̀rọ̀ ará ìlànkà lípọ̀ gan tí kálukú kan dúró ní kọ́nà yàrá rẹ̀ tí ó mọ̀ wíwòrò
wòro ọ̀rọ̀ tí wọn ò mọ̀ díẹ̀ tí wọn ò débi tí ń ṣẹlẹ̀ tí wọn ò mọ̀ tí ń ṣẹlẹ̀ tó mọ̀ sọ̀sọ́kúsọ ará Ìlọrin ti fọwọ́ bọ ẹjọ́ Ramani lẹ́sẹ̀ wọ́n ti jí gbé lọ gbogbo àwọn ọ̀rọ̀ dáadáa yẹn eléyìí tó ṣẹlẹ̀ lénìí láàrin oṣù mẹ́ta tá a fi ṣe ẹjọ́ tí wọ́n máa ń ṣerú ẹ̀ lọ́dún mẹ́jọ ẹjọ́ tí wọ́n máa ń ṣerú ẹ̀ lọ́dún mẹ́jọ níbòmíì tá a wá ṣe láàrin oṣù mẹ́ta nílọrin yìí èyí ó ń jẹ́ kí gbogbo ayé ó mọ̀ wípé ìlú òdodo nílùú Ìlọrin gbogbo tá a bá ń sì ń ṣe níbí òdodo là máa fi ń ṣe judiciary wa ní Kwara State náà judiciary tí ó dáa tó dúró lórí òdodo ni. Barrister Adémọ́lá Àjàsá ẹlẹ́kùnrin ni mo fẹ́ béèrè question ẹ lọ́wọ́ yín fún ìpè tí mo máa ń gbà lọ́dọ̀ àwọn ènìyàn wípé kí ni wọ́n máa ń mẹ́sẹ̀jì wípé Ògo Ìlọrin kí lẹ́rí ṣe sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún Ògo Ìlọrin kí nípa tí Ògo Ìlọrin ti kó nínú kéèsì yìí àti Ìlọrin generally àbí entirely kí nípa tí Ìlọrin kó. Ipa tí Ògo Ìlọrin kó àti Ìlọrin generally gbogbo wa náà la yẹ̀ wọ́n because lẹ́yìn yìí tí wọ́n bá ti rí Àjàsá wọ́n ti mọ̀ pé lọ́ọ̀yà Ògo Ìlọrin ni ó dé yẹn so láti gbàtàdé ti bẹ̀rẹ̀ kéèsì Abdulrahman láti February tí incident yẹn ti ṣẹlẹ̀ láti magistrate court títí tàbí dé high court tàbí gba judgement lónìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo jẹ́ lọ́ọ̀yà f'Ògo Ìlọrin mo ensure pé mo wà ní court all the time gbogbo bí proceedings yẹn dẹ̀ ṣe lọ pátá òun la follow títí tí a fi gba judgement ní èní then lára àwọn ipa tí Ìlọrin as a whole tí wọ́n kó òun ní pé àwọn ọ̀tọ̀kùlú àwọn èèyàn pàtàkì láwùjọ nínú Ìlọrin gbogbo wọn ni wọ́n wá sí kóòtù láti gbà tí kéèsì yìí ti bẹ̀rẹ̀ pàápàá jùlọ èyí tó tún wá jọ wá lójú jù tá a tún rí lẹ́nu òun náà ni ti bàbá wa bàbá Modibo Prince Modibo tí wọ́n jẹ́ ọmọ bàbá wa Emir ti tèmi ṣéwù bàbá ya sí so ara wọn náà ní kóòtù lẹ́nu nígbà tá a sì ti lè rí bàbá wa Modibo ti gèrí a ti mọ̀ pé a ti rí bàbá wa Emir nìyẹn so àwọn náà wá láti wá fi hàn láti wá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé bàbá wa ọlọ́lá jùlọ Emir Ìlọrin àwọn náà fẹ́ justice nínú kéèsì yìí Ọlọ́run sì ṣe ojú wọn náà ló ṣe tí wọ́n fi ka judgement tí inú gbogbo ayé sì dùn nígbà tí wọ́n gbọ́ pé wọ́n ní kí wọ́n lọ yẹgi fún Abdulrahman títí tí ẹ̀mí ò fi bọ́ ní ara rẹ̀ in fact ibi tí inú àwọn èèyàn dùde kò sí everybody òmùgbà tí wọ́n pariwo síta tí wọ́n nínú kóòtù tán ṣe ń sọ pé ó tó tínú wọn dùn tí gbogbo wọn dúpẹ́ irú nǹkan báyìí òun náà là ń fẹ́ in fact irú judgement yìí is the best of its kind because judgement yìí kì í ṣe judgement lásán judgement tó tún encourage àwọn èèyàn tó tún advise àwọn èèyàn both the councils and the society at large wípé ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí anybody tó bá ń jáde ẹ máa jẹ́ ká àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ ń lọ in fact ẹ bá wà níbi tẹ́ ẹ lọ gan bó tiẹ̀ jẹ́ pé fake call lẹ fẹ́ make ẹ kàn gbé sétí bíi pé àìló dádì lágbájá bọ̀dá mi àǹtí mi ọ̀dọ̀ lágbájá mo wà kó àkójẹ́ fake calls ká ní irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ Abdulrahmani nígbà tí kẹ́hìn wà bẹ́ẹ̀ the responsibility kó máa rí lò kó sì máa ṣe nǹkan tó ṣe yẹn torí yóò ti mọ̀ pé wọ́n ti mọ ibi tó wà tóun bá dẹ̀ ṣe nǹkan fún wọn á wá mú òun náà ní first suspect so nínú ìmọ̀ràn tí ilé ẹjọ́ gbà wá òun nìyẹn nígbà tí wọ́n give judgement tán pé kí gbogbo wa o tá a bá ti ń lọ anywhere ká make sure pé à ń communicate pẹ̀lú àwọn èèyàn pé mo ti wà níbi báyìí sí mo ti kó ń bí ibi báyìí ni mo tún wà ń sìn ọ̀dọ̀ lágbájá ni mo wà ń sìn so ẹ jẹ́ kí gbogbo wa náà ká lẹ́nu lẹ́sìn látara ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí Ọlọ́run ní jẹ́ kí ìṣẹ̀lẹ̀ aburú kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. ẹ ṣeun gan adúgbò fún yín ológun Ọlọ́run tá a bá tún ní ìbéèrè Ọlọ́run kẹ́yìn wà ní àrọ́wọ́tó wa á tún pè ní adúgbò fún yín Ọlọ́run wa sẹ́yìn. Briefly in English language. What happened? Thank you.